ẹ̀yin èèyàn mi. A kú ọdún, a kú ìyèdún. All my Muslim brothers and sisters, my fans, my family, Muslim brothers and sisters. A kú ọdún, a kú ìyèdún. Èmi á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àkọlé show mi èní ni ẹni ìjà ò bá. Ẹni ìjà ò bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ learn. Èní ni ọdún àwọn Muslim. Mo máa mú inú èèyàn 100 dùn. Because tó bá ń dùn, wọ́n máa ń pè ní ọdún. So ní àṣẹ Elédùmarè, màá mú inú èèyàn 100 dùn. Because I saw a post where Iya Mohbad is being celebrated. Happy 50th birthday, Iya Ìlérí Olúwa. Iya Ìmọ́lẹ̀ Mohbad. Happy 50th birthday. Ọlọ́run á ṣe ọmọ lára àwọn ọmọ yín tó máa ní ògo bí ìmọ́lẹ̀ tàbí ní ògo ju ìmọ́lẹ̀ lọ. Ọlọ́run á mú ọmọ tó máa mú inú yín dùn, tó máa pa ìbànújẹ́ yín, tó máa sọ dayọ̀. People are celebrating you. Ìyá Ìmọ́lẹ̀, I celebrate you. Àwọn ẹni ìjà ò bá tí wọ́n pera wọn lọ́kùnrin, àwọn ni wọ́n ń condemn yín tí wọ́n ń bú yín. Many people wọn ò mọ̀ kan tí àwọn èèyàn ń go through lábẹ́lẹ̀. Celebrating Iya Mohbad, mo rí comment oríṣiríṣi ní comment section. Ìyá wo ló ń celebrate? Ìyá òṣì, ìyá kíní kan. Many of you like Yorubawuyi, àbí? You want to be like Yorubawuyi. I will tell you a quick story of myself. Saidi Shittu, when I said, mi ò ṣe Islam mọ́, mi ò ṣe Islam, kékeré ni ọ̀rọ̀ Saidi Shittu. People believe torí Saidi Shittu ń ṣe nǹkan tó ń ṣe yẹn, àbáwọn àfáà kan ń bọ̀ ta mo lè sọ pé mi ṣe Islam mọ́. Me saying mi ṣe Islam mọ́ pẹ̀lú ọ̀rọ̀ Saidi Shittu, ó dàbí jẹ́ tọ́mọ bá da epo nù, wọn kì í nà. Tó bá wá da omi nù, wọ́n máa nà. You think Iya Mohbad is happy, right? Many of you believe Iya Mohbad is happy pé ọmọ ẹ̀ kú. Ẹni ìjà ò bá ni yín tó ń pera ẹ̀ lọ́kùnrin. Mo ní máa mú èèyàn 100 ní èní. Mo ní máa jẹ́ kí èèyàn 100 lé ní kí ni wọ́n dùn. Ọ̀rọ̀ Saidi Shittu tí mo ní mi ṣe. Ẹ bá mi share video yìí kó kan àwọn tó jẹ́ àfáà mi lára. Kó kan ẹlòmíì tó ń bú Iya Mohbad, kó kan gbogbo yín lára, kó kan many of you lára. Ẹni ìjà ò bá ní tó ń pèrè lọ́kùnrin. Yorubawuyi, my mentor. I want baby. See, mo ti message Funke Akindele rí. But I have a story that I want her. Kó me saw the movie, that she did not reply me. Maybe because later I'm gonna worry pé ibi tí mo send the message yẹn sí, wípé wọ́n níbẹ̀ yẹn ò lè receive message. If I have to be a movie actor or actress, mo máa ṣe ní ayé mi nìkan, story of my life nìkan. Tí máa ṣe story of my life, tó jẹ́ real story of my life. Every ọdọọdún mẹ́wàá lé ní mi tí lè kọ nǹkan tójú mi rí tán. Kò sí ohun tó máa ṣẹlẹ̀ báyìí tí mo ní rí mú jáde nínú ayé mi. Ẹni ìjà ò bá ní many of you tó ń pera ẹ̀ lọ́kùnrin. Did you know there is a lady that forever ló máa fi hate me? And she is right. She is what? She is right. Títí láíláí tí wọ́n bá ń sọ̀rọ̀ mi,
tí àwọn kan bá ní àwọn like Yorubawuyi o, tó má gbé photo mi fún, tó bá mọ̀ pé mi mo ń jẹ́ Yorubawuyi, tó bá rí picture mi, á ṣépè wípé irú èèyàn bí Yorubawuyi Ọlọ́run ò ní jẹ́ kó ń bá pàdé. Àwọn blogger tó má gbé kíní, kon twist it. I want them to twist it. You are one of people saying you want to be like Yorubawuyi. I pray you don't see what Oju Yorubawuyi ti rí. This lady, títí láíláí fàbàdà. Tó bá ní Ọlọ́run jẹ́ ká ní yọkọ tó má dàbí Yorubawuyi, àbí tó má dàbí Yorubawuyi, àbí ẹ̀gbọ́n, ó má reject ẹ. And she's what? She's right. You don't know? She is right to her opinion. Lady, àbúrò ọkọ mi ni. Kele mo bọ́rọ̀ yẹn ṣe ń dùn mí tó. Àwọn tí wọ́n máa ń borí yẹn ni. Tó máa ń lo ìjáàbù ni. Ọmọ tí mo nífẹ̀ẹ́ sí, ó dẹ̀ nífẹ̀ẹ́ mi. Ó wá fẹ́ ṣe wedding. Kò kí ń ṣe ìsìn. Táwa ṣọmọdọ̀ nílùú òyìnbó yẹn o. Then I have enough kukushi lọ́wọ́. God so good. Ní ọdún yẹn lọ́hùn, aṣọ tí mo lọ rà tí mo wọ̀ was 35,000 naira. Lẹ́sì tí mo wọ̀ níjọ́ náà. Aṣọ méjì ni mo wọ̀. Ìkan 35,000. Ìkan mi rántí mo rà yẹn. Ìdí tí mo wọ̀ tó jẹ́ 35,000 yẹn. Ọwọ́ bí family member náà mo tún ti rà. I bought that list for 35,000, and that was kì í ṣọ̀rọ̀ 10 years ago. Kò lè mọ̀ pé iṣẹ́ ò ṣẹ́ mi ni mo wọ̀ lọ. Mo dáná. Mo invite àwọn èèyàn. Mo náwó mo nára. Because this lady, this girl, she was a girl, love me and I love her. Èmi ló fi sídi owó. Èmi ni mo bá gba owó nígbà tó ń jó lójú agbo. Party náà wọ́n ṣe ní Lagos Island, ìsàlẹ̀ Èkó. Ìsàlẹ̀ Èkó, ìyá ọkọ mi tó bí ọmọ náà ṣì wà láyé. Bàbá ẹ̀ ṣì wà láyé, òun náà wà láyé, àwọn ẹ̀gbọ́n wà láyé. Tó pé ọmọ yìí nífẹ̀ẹ́ mi, èmi ló gbé síbi box owó. That is why when I say I have phobia for something, ojú ti rí. Mo bá gba owó. Ní wọ́n dẹ̀ àwọn kábíyèsí ọlọ. Ẹni ìjà ò bá. That is why you will see me. I will never judge. Me, Yorubawuyi. I no go judge. I no go judge anybody. Kí ló dé? Ẹ kàn ń wò mí ni. Fídíò yìí kí ló tí wọ́n flag ẹ̀. Telephone like button àbí? Thumb up. Well, it's not a video that I will say I will go back and come. Even the topic, your mẹ́wàá ló wo video yìí. Your mẹ́wàá yẹn kí wọ́n learn. So you don't judge. Please, I am begging you. I am begging you, don't judge Iya Mohbad. Learn from my life experience. BBC, MSS. I just wish I can go close to one of these actors or actresses. And I will be giving them information about my life. Coffee share movie. I will tell them the real OR. Ìyá ọkọ mi yẹn wọ́n pè ní Asisat. Ó lọ fẹ́ ọkọ níbi àwọn aláàfáà ńláńlá. Saidi Shittu, I want you to see this. You, when I say I don't want to be Muslim again, I am not here to, if you are a Muslim, continue to be your Muslim. If you are a Muslim, continue. Kò gbé èmi ni. Ntí ò gbé èmi, ó lè gbé ìwọ. Ntí ò gbé mi, ó lè gbé ìwọ. Good afternoon, mo kí gbogbo yín. Ìjọ́ kẹta tí wọ́n ṣe ìyàwó, the mother called me. And she said, ìyá alágbájá, mi fẹ́ pè ẹ́ sí kíní tí mo pè ẹ́ sí yìí o. But ọmọ yìí ló ní kí n béèrè lọ́wọ́ ẹ. Ló ní kí n béèrè lọ́wọ́ ẹ pé
mo mọ̀ wípé mo pé ìyá alágbájá yìí kò lè ṣe bẹ́ẹ̀, kò lè ṣe nǹkan báyìí, ṣùgbọ́n akọni ká béèrè ni. Ask me, kí ni wọ́n bi mí? Wọ́n bi mí wípé àwọn owó ńláńlá bí 1,500 tí wọ́n ná fún ìyàwó, wọ́n ní wọn ò rí owó yẹn nínú pálí. Ṣé pálí la fi gbóhùn jọ́nà àbẹ̀lá, pálí la fi gbóhùn jọ́nà àbẹ̀lá ìlọ́n. Wọ́n ní wọn ò rí owó yẹn. Inú mi dùn pé àwọn ṣéèkì kankan tí ń wọlé. Ẹ̀yin ṣéèkì, ẹ dárúkọ mi, ẹ fi ṣe wáàsí. Ẹ̀yin pásítọ̀, ẹ dárúkọ mi, ẹ fi ṣe wáàsí. Ẹ̀yin babaláwo tẹ́ wà nítorí show yìí, ẹ dárúkọ mi, ẹ fi ṣe wáàsí. Wọ́n ní wọn ò rí owó yẹn, wọn ò rí 1,500 nínú owó. Màá gbé bẹ̀yẹn kú o. Mo ní, mami, ó wá ní ìjọ́ kan tó dé pa, I will come back there because I will ask you some questions. Ó wá ní ìjọ́ kan tí ò dé pa wá pọ̀ pẹ̀lú àbúrò ọkọ mi yẹn. Mo wá kí. That's why I say she will hate me forever. But kò mọ̀ wípé and àwọn tó bá rojọ́ fún àwọn obìnrin yẹn, the way you guys are condemning ìyá Mohbad, that is the way tí àwọn tó bá ro ẹjọ́ yẹn fún tí wọ́n máa condemn me. Ojú mi ti rí. That's why when I see when I come online, anybody bá sọ anything máa gbé ìyá ẹ̀ ṣépè. Ìyá ẹ̀ ò rí nǹkan kan. You want to be like Yorubawuyi. Don't pray you see wetin Yorubawuyi say I see. Don't just pray to see it. Mo wá kí pé lágbájá àpàdé lóde because me say I am a free person. Mo wá kí pé lágbájá ìyá ọkọ mi o kásán o. Ó dẹ̀ wò mí báyìí. Ẹ kásán. Mo ní orí mi ni, èmi ni ìyá lágbájá. Ó ní mo rí yín. Ẹ bá mi tẹ love like button lórí show yìí. Ó ní mo rí yín. Orí mi temperature ohun yẹn ti pọ̀ jù. Mo lọ orí mi, ó lóhun orí mi. Ó ṣá kí mi gan. Ibẹ̀ yẹn gan mo wá fẹ́ lọ fún yín. She is right to her opinion. Bó ṣe kí mi yẹn. Did you know? Wípé tọmọdé yẹn accuse mi fún ní ọkàn rẹ̀ òótọ́ ni. Yes. And to me, ó ṣẹlẹ̀. Mo bá gba owó àwọn I am saying this because I want that my ìyá ọkọ to see it. Àwọn ilé ọkọ ẹ̀, àwọn àfáà ńlá tí wọ́n ní àsàlátù ní Nàìjíríà. Wọ́n ní àsàlátù ní Nàìjíríà. Gbogbo wọn wá ńjọ́ yẹn, wọ́n ná bail owó. 1,500. Wọ́n náwó ńlá. Èmi ni mo gbé pálí owó dání. Mi ò gbé pálí owó yẹn fún ẹnì kankan. Èmi ni mo bá gba owó, even àwọn tó ń ṣe owó, èmi ni mo ń bá wọn ṣe owó lójú agbo. Nígbà tí mo fẹ́ máa lọlé, ọkàn mi sọ fún mi wípé kí n sọ fún pé kó kó àwọn 1,000, àwọn owó odidi kó nínú pálí yẹn. That I dig my hand into that box. Ìyá ọkọ mi, àwọn 1,000 yìí pọ̀ torí wọ́n ná owó ńjọ́ náà. Trust me. Èmi fún ara mi mọ̀ pé confirma kò sí 1,000 kankan nínú àpótí yẹn. Àti 1,000, àti 500, àti 200. Tí wọ́n ná lójú agbo yẹn, kí n tó gbé box yẹn kú, kí n tó gbé àpótí yẹn fún àbí pálí owó yẹn fún. Ní gbogbo ẹ̀ ti disappear. Ní gbogbo owó yẹn ti ṣe kíni ló ti disappear. Ibi tí ọmọ yẹn bá ti ń sọ̀rọ̀ wípé Yorubawuyi, no, she don't know me as Yorubawuyi. Where people will say, woman kan wọ́n ní Yorubawuyi ni. Tó bá rí picture mi, a ní láíláí. Ọlọ́run ò ní jẹ́ kóhun bá wẹ́ pàdé. Òun ò ní mọ wí ẹ̀ léèyàn. Àwọn àfáà tí wọ́n ná owó. Ìsàlẹ̀ kó láti ṣe ìyàwó yìí o. Àwọn tó dẹ̀ ní àsàlátù
Ní Nigeria ni àwọn ìyá ọkọ ẹ̀ àti bàbá ọkọ ẹ̀. Give me a second, please. Mi ò tí gbé pálí lẹ̀ fún tí owó 1,500 yẹn ti disappear. Dollar, she still have it at the back of her mind. Wípé ẹni tó bá ń gba owó, táwọn owó odidi tó wà ní owó yẹn disappear. Ẹni ìjà ò bá ni many of you tó ń pera ẹ̀ lọ́kùnrin. This is a story tó yẹ pé mi fẹ́, I don't want to mention names now. When times come, tí mo bá padà tó bá padà ṣe bí mo ṣe ń fẹ́, mo máa kọ ìwé lórí ìtàn ayé mi. Mo máa ṣe movies lórí ìtàn ayé mi. Mo máa sọ ọ̀rọ̀ lórí ìtàn ayé mi. Mo máa ṣe foundation lórí ìtàn ayé mi. Bet ní èní, mo máa fún èèyàn 100. Èèyàn 100, drop your account number. Mo máa dùn èèyàn 100 nínú. Kọ́lọ́run wọlá wípé mo máa fi gbogbo ẹnu sọ. Èèyàn kí mo rìn kórí má mi ò bàyàn nínú jẹ́ rí. Kọ́lọ́run wọlá wípé owó yẹn mi ò yọ, kódà yìí tí àwọn èèyàn ná fún mi lójú àgbo yẹn, wọ́n ná sínú pálí yẹn ni, because I am okay. Mo mọ́wọ́ nínú owó ni. I am very, very okay. I was okay. I was okay then. Very, very okay. Pure water ń jó bí iná fún mi. Pure water ni mo ń ṣe. Yìí tí Saidi Shittu ṣe tó gbé kíní pure water lé mi lórí yẹn, mo ń ṣe pure water ni. Mo ní machine, mo náà trailer, mo náà trucks, buses. Mo náà machines tó ṣe pure water fún mi, mo lọ́mọṣẹ́. I was very, very okay then. PA, are you there? Wọ́n ti drop account number. Máa dùn èèyàn 100 nínú. Kọ́lọ́run wọlá bẹ́ẹ̀. Ẹni tó ná owó yẹn sínú owó fún àṣìṣà níjọ́ ìyàwó ẹ̀. Kọ́lọ́run bá mi bá nínú jẹ́ gbogbo tó bá rò pé ní máa dùn lórí ọmọ. Kọ́lọ́run bá mi bá nínú jẹ́. Ẹ bá mi ṣàmì. Àdàbí tí n bá mọ̀ nípa ẹ̀. That is why now I just cross my mind. Anybody, if I see you with a Olode Jabba, I could just look you like, what today? That's just the way I will look you. Yeah. Amara Abini. Asisa, in case you come across the, because lenye, I want to kill you. Yes. I did some research. Ibẹ̀ ni mo ti mọ̀ wípé lára àwọn àfáà ńláńlá tó wá sí ojú agbo ni wọ́n ná owó sínú owó yẹn. Now judge that case. Tí Àṣìṣà bá rojọ́ fún ẹ wípé Yorubawuyi o tẹ́ pọ́nlé yẹn ló bá ń gba owó tí mi ìdẹ̀ gbé pálí sílẹ̀. Adẹjọ́ wà lójú agbo ni. Bàtọ́ máa wá wo owó kò sí 1,000. I am orúkọ tí mo pè ibo orúkọ àbúrò ọkọ mi yẹn ni. Àwọn tó bá mọ̀ mí kó lọ bèrè lọ́wọ́ ẹ̀. Pé Yorubawuyi tẹ́ pálé yẹn ló bá ń gbowó ńjọ́ ìyàwó òun. 1,000 tó dẹ̀ wà ń bẹ̀. Òun ò rí 1,000 yẹn mo ti slow kíní. Ẹni sọ̀rọ̀. Wọ́n 1,000 tó dẹ̀ wà lára owó òun ò rí 1,000 yẹn mọ́. Then how will you feel? Will you pray to have Iyoko like Yorubawuyi? Will you pray to have Egbon like Yorubawuyi? Will you pray to have a mentor
like Yorubawuyi that dropped the pali for ìyàwó. Ìyàwó wá wọlé wọn àtàwọn family fẹ́ ka owó. Ojú mi ti rí. Ojú wo ìyá ẹlòmíì. Ìyá ọmọ mi ní èjì mi. Nǹkan tí ojú mi ti rí. Ìyá ọmọ mi ojú ẹ̀ ò rí ìdajì ẹ̀. Ìsàlẹ̀ kọ́ láti ṣe ìyàwó. Àṣìṣà. Timba mi kò fẹ́ I don't want to be a family kini kan. Timba dárúkọ ẹnìkan lára àwọn olórin tó lámìlaka nínú ayé, not just in Nigeria. Ọ̀rọ̀ yìí ó máa clinch mọ́. Tí wọ́n mọ̀ pa nǹkan tí mò ń sọ yìí. Tó wáyé pé sin tá aṣọ ọmọdọ̀ nílùú òyìnbó ni. Thank you, my lord, Prince. Tó wáyé pé sin tá aṣọ ọmọdọ̀ nílùú òyìnbó ni. Wọ́n á ń tó pé kò sówó lọ́wọ́ ẹ̀ ni. Mo sọ fún pé aṣọ yọ kan tí mo wọ̀ ńjọ́ yẹn was 35,000 naira. Was 35,000 naira. And that 35,000 mo mú nínú owó ni mi ò kó lájọ. Mo mú nínú owó ni mi ò kó ní àjọ. Not now tí mo wá ń ṣe ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. Gbà tá a bèrè nínú ayé, táwọn tó mọ ìdí ayé. Wọ́n ní ẹnìkan ló wá ná owó kan. Kódà ìyàwó tá a ṣe wọn ò ibi tí àwọn yẹn wà religious dé, a lè play Pasuma, a lè play Saheed Òṣùpá. Islamic songs la play throughout. Orin ẹ̀sìn la play, ijó ẹ̀sìn la jó. Tell me wetin I no know. That is why I don't go judge anybody o. Ayé tá wà yìí mi ò ní bá wọn judge ẹni kankan. Any blogger tó bá fẹ́ bú mi can pick up this and say, ṣé bá sọ pé kíní kan, máa bọ́ sí kọ́nà, máa ṣẹ́ ìpè tó gbóná, ìpè tó nípọn. Tí máa sọ̀rọ̀ láti máa sọ̀rọ̀, mo ń bá ìṣeré ni, máa bọ́ sẹ́yìn, máa ṣẹ́ èpè. Agilintí èpè, máa bùjú ẹ. Máa bu agilintí èpè, máa bùjú ẹ. Ọlọ́run. God bless you, Dallas. I am a great woman. Ojú tẹ́ ń wò yìí, ó ti rí. You see, that kind party ló máa fẹ́ lọ o. Party ẹ̀ tó yẹ pé, gbáyìí kẹrẹ, èmi náà, ẹ̀sìn gbóná lára mi gan. Mo like wọn, everything funfun lọ, nẹ́nẹ́nẹ́nẹ́. White lace, ó funfun lọ, nẹ́nẹ́nẹ́nẹ́. Everybody, ayagele. Bí mo yẹ tí mo ná lọ́dún náà. Ní ọdún yẹn, over 10 years ago, tí mo bá bù kéré. Pé mo ra aṣọ, mo ra bàtà, mo lo gold. Tàtàṣé gold tí mo lò, tàtàṣé ṣẹ̀ṣẹ̀ jáde tí mo lọ rà ń gbà yẹn. Pendant pẹ̀lú earring tí mo rà ń gbà yẹn. Fún party yẹn was almost 300,000 naira. Pé mo kò fẹ́ lọ party yẹn. Àbúrò ọkọ mi ló ń ṣe ìyàwó. Was over I spent over 500,000 naira then. Mama, inú èèyàn 100 dùn lẹ́ni. Because mi ẹni tó ṣiṣẹ́ yẹn mi fẹ́ kí inú ẹ̀ dùn láíláí. Mi Ọlọ́run mi mo ń gbà ní àdúrà. Pé inú ẹ̀ bóyá ọ̀nà máa wá come across show you máa wá pé àbí obìnrin ló wá padà di Yorubawuyi. Èmi tó náwó tó fi bà because ọmọ rẹ̀ o ìwà àfà yẹn ọmọ ara ẹ̀ o Ọlọ́mọ pọ̀ mọ́ rẹ̀ lèmi ò ṣe ní ṣe ẹ̀sìn kọ́ no báàbù no nobody can preach that ẹ̀sìn for me ẹni tó dá wà ní Islam o babaláwo lè ṣerú ẹ̀ o oníṣègùn lè ṣe o pastor lè ṣe o but party àfà ni èmi lọ ayé la gbé Àbẹ̀ní tó ti ṣẹlẹ̀ sí mi kí ló dé tí kíní dúdú náà mi fẹ́ máa yọ káàkiri kí ló ṣẹlẹ̀ báyìí ó dà pé weather I don't know bóyá weather party àfà ni èmi lọ tó ti ṣẹlẹ̀ sí mi
Mi ò ń ṣe ẹni kékeré nínú ayé. Mi gide kí n ṣe ẹni tó máa kéré nínú ayé. Èèyàn 100 ẹ drop account number yín. Èní lọ́dún àwọn Muslim. For you to know that I don't hate Islam. For the 30 days of Ramadan. Ni mo fi ń dùn àwọn èèyàn nínú 30 days yẹn pé. Èní ọdún náà mo tún wá sọ Tony ìyá Mohbad ń ṣe 50th birthday. When I see at the comment section, God, pray, your children will have mother-in-law like Wunmi, like Iya Mohbad. Your children will marry person like Wunmi. Who tell you Wunmi is guilty? Have you confirmed that Wunmi is guilty? Have you? Just confirm that Wunmi is guilty. Have you confirmed Iya Mohbad will for justice for me? The same way, I will ask you, have you confirmed Ipe Yorubawuyi ló kó wá sísá? Have you confirmed? Please, never judge anybody. You don't even know what people are going through. Never judge anybody. Never judge anybody. Torí ẹ gbà tí side she to wá sọ̀rọ̀. You will see me bounce on there and I'm like, me just Islamu mo. Me just Islamu mo. Ọwọ́ Saheed Shittu. O igniting àwọn ìkanra Saheed Shittu kọ́lọ́run ọba tó láyé tó lọ́run kó ṣàforíjì fún ẹ. Now I know o wà nínú ìdààmú ẹ lọ kóòtù ẹ ń ṣe gbá ẹ ń ṣàwò kọ́lọ́run kó bẹ pẹ̀tù sí àwọn tó ṣẹ̀ nínú kọ́lọ́run kó jẹ́ kí kọ́kọ́wọ́ náà mọ̀ ṣe bó máa bẹ̀bẹ̀ ni bó máa ṣe kán ni kọ́lọ́run Elédùmarè kókó ẹ mọ̀ ṣe kókó sáwọn tó ṣẹ̀ nínú kí wọ́n ṣàforíjì fún ẹ. Torí ẹ kò easy fún èèyàn láti kọlù mí. Àgàgà ní situation tí mo wà yìí ní condition tí mo wà yìí. You see me, I come online, I make sure I laugh. Hey. Ara ń kan mí nínú. Ara ń kan mí. Because when I remember many things I went through nínú ayé, I'm going to be like, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ẹni ìjà ò bá ni wọ́n. If you see anybody tó yẹ pé ó máa ń repeat ọ̀rọ̀ ẹyọ kan every time, ẹ lọ wúdi ọ̀rọ̀ yẹn. There's something behind it. You see me, when anything happen on the internet, I will say, don't judge you. Don't judge you. Don't judge you. You see me, I will say, don't judge you. Don't judge. Now, oya judge ele tí ìyá ọkọ mi Asisat. You learn. Thank you. God bless you, Miriam. Tí ìyá ọkọ mi Asisat. Kọ́lọ́run bá kó bá mi túbọ̀ ṣe dáadáa fún. Lẹ́yìn ìyàwó yẹn ó bí ìbejì. Kọ́lọ́run bá mi ó dà pé ẹyọkan ló bí wá padà bí I don't know, padà bí ìbejì because kíní yẹn ó ba àárín èmi àti ọmọ ọkọ mi yẹn because your ọkọ mi ọmọ ọkọ mi àárín yẹn ba àárín èmi àti ẹ ọ̀rọ̀ yẹn ba àárín èmi àti ẹ jẹ́ di èní. Tó bá wá rojọ́ fún wọ wípé mo bá òun gba owó gbogbo owó odidi tó wà nínú owó yẹn ó disappear. Ó yá George, what will you say? Woman yẹn mo ti mọ̀ pé ma ṣe kíní kan. That is what you will say and you will kagbako. Níbi ẹjọ́ tó dá you will just kagbako. Èmi kọ́ ni máa kagbako wọn. Ọba tó ní mí ló máa kagbako bá ẹ. You can never judge Iya Mohbad. You can never judge Wunmi. Never you judge Sam Larry. Don't judge Naira Marley. Even Mohbad. Don't judge him. Oníkun ló mọ̀ká. Ẹni burú mọ̀. Ẹni tó máa sọ fún ló ń wá. Tí Wunmi bá mọ̀ pa kó Mohbad, ó fún ara ẹ̀ mọ̀ pé ó mọ̀ pa ẹ̀. And you think she will escape it? No. Tí Iya Mohbad tó bímọ nínú. Because 10 years I no see mommy.
tó bá mọ̀ ń pa ẹ̀ ikú ọmọ ẹ̀ tí ó fẹ́ justice fún ọmọ ẹ̀ òun náà mọ̀ pé ó fẹ́ justice but what of tó bá pé ó fẹ́ justice tí ohun tó ṣẹlẹ̀ tó ju agbára ẹ̀ lọ ńkọ́ kí lẹ máa ṣe. Even Bible ten ká sọ fún yín pé judge don't judge and thou shalt not judge so you will not be judged. You never can tell what people are going through. Ọlọ́run ló mọ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad o. Mohbad náà mọ̀ tó ṣẹlẹ̀ sóhun because as clear nísìn. Mohbad ti kọrin, ó ṣe kinní kan, ó gbé kinní kan. Are you for real? Thank you, Dallas. Are you for real? What if gbogbo ohun tí Mohbad ń kọ yẹn tó bá ṣe wípé ẹnìkan ló fi ń bá wí ńkọ́ tí kò ń ṣe Wùnmí? Mohbad is not here to defend nǹkan tó sọ. Mashim. Please don't judge. Ẹ má wá iná lé àwọn descendants yín, àwọn generation ní, I mean your generation tó ń bọ̀. Èpè máa ń tọ ìran ni from generation to generation. Ni èpè máa ń tọ ìran. I don't know how to put. Someone said you want to be in my video. I don't know how to put them. That hard in this. Okay. Somebody said he want to join the video. First time. Me mama you man share. You know, this life is. Hello. I am doing this for the first time. Me must say. I just want to say hi, God bless you, ma. Amen. Ma. Báwo ni dé yín ma, àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ò ní ṣiṣẹ́ ṣe o. Lágbára Ọlọ́run nǹkan tẹ́ fayọ̀ kójọ kò ní túká lójú yín. Lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín o. Ẹ rọra ma. Mo ní kí yín ni ma. I'm on a sick bed, but I just see that life. Mo wá ní pé kí yín. Sick bed, kí ló ṣe yín? Bẹ́ẹ̀ ni ma, ó rẹ̀ mí ni ma. Ṣé doctor ti attend fún? Bẹ́ẹ̀ ni hospital náà mo wà admission. Ẹ wà admission tí wọ́n á pè wá. Mo máa ń join live yìí mo kàn ní kí yín. Hospital bó lẹ wà? Ìlọrin ni o, Ọláolú hospital. Ìlọrin. Tára yín ti ń balẹ̀ ṣá. A dúpẹ́ f'Ọlọ́run ma. Ẹ pè mí lẹ́yìn ètò. Bóyá máa rán àwọn ikọ̀ Yorùbáwùyí kan wá kí yín. Kódà màmí ní nọ́mbà yín ma. Okay, lẹ́yìn ètò. Bá mi fẹ́ ṣe. I don't know. Ẹ lọ sórí page mi, nọ́mbà mi wà ńbẹ̀. Okay. Ẹ ṣé ma. Àwọn ikọ̀ Yorùbáwùyí kan wá kí yín. Okay, ẹ ṣé. Àjọyọ̀ náà nínú àsìkò ọdún la wà. Ẹ ṣé nǹkan ma. Yes. Ẹ bá wa jáde mi, wọ́n mọ̀ yẹn ṣe o. Ẹ bá wa jáde mi, ẹ jẹ́ God bless you. Please learn from my experience. The same people will say, láyé, that lady. And you know what? Tọ́mádìkì lady yẹn búra wípé owó ẹ̀ sọnù. Ṣé mo kó máa búra? Ó máa búra pé owó òun sọnù. Because tòótọ́ ni owó ẹ̀ sọnù. Tòótọ́ ni kò sí wọ́n èmi fúnra mi mọ̀ pé kò 1,500 yẹn tòótọ́ ló sọnù. Nínú box àgbàgbà owó. Èmi dẹ̀ ni mo gba owó èmi ìdẹ̀gbẹ́ pàdé yẹn fẹ́ lò mí. A crowded party. Táwọn àfáà ńlá mọ́tò bọ̀gìnì bọ̀. Ọlọ́run máa mú ẹ tó ṣiṣẹ́ yẹn. Ìṣẹ̀dá mi bí ṣe tún sọ̀rọ̀ yìí. Bí ṣe tún sọ̀rọ̀ mo fọwọ́ gbá ẹlẹ́dàá mi báyìí. Gbogbo èèyàn tó pé èèyàn ò ní sunkún déwájú mi. Ọlọ́run ló lágbára o bí mi ṣe lówó tí mo jẹ́ tálíkà yìí. Bí wọ́n bá sunkún déwájú mi, I will still do my best. Ìṣẹ̀dá mi báyìí. Ìwọ tó ná owó yẹn, ìwọ tó ṣiṣẹ́ yẹn, ìwọ tó kówó yẹn. Ìṣẹ̀dá mi báyìí. A ní àwọn ọmọ tó bí lára. Èdè lọ́dún o, ọdún àwọn Mùsùlùmí. In fact, please,
Please, don't judge. So you will not be judged. Please. Please. Kó wá gbé Kùránì sí kó fi búra. Ó máa búra because òótọ́ ló ń sọ. Owó ẹ̀ sọnù lóòótọ́. Ta ló bẹ́ẹ̀ gbowó? Yorubawuyi ló gbowó. Parí ẹ̀ṣọ́ gbé fẹ́lò mi. Kò gbé fẹ́lò mi. Olúbá mi gbowó throughout. Báwo lówó ṣe sọnù? Ìwọ tó ṣiṣẹ́ yẹn, ìṣẹ̀dá mi báyìí. I will not leave you, Ọlọ́run. Mi ní fẹ́lẹ̀. Mi ní fẹ́lẹ̀. Every time ma ti rántí àtijọ́ wo ń sìn tó tún wá sí mind mi bóyá nǹkan ń ṣe ẹ́ lọ́wọ́ ni spirit mi ṣe ń lọ sára àwọn tó ṣiṣẹ́ yẹn pẹ̀lú láti bí ọ̀sẹ̀ kan ń sìn ọkàn mi ń lọ síbẹ̀ mo mọ̀ pé nǹkan ń ṣe ẹ́ lọ́wọ́ ni mo dẹ̀ ń bẹ́ẹ̀ fi kún kan ẹ máa ṣí ẹ́ ó máa ṣàwọn ọmọ ẹ̀ torí mi ní fi ẹ́ lẹ̀ máa bẹ́ẹ̀ fi kún ni ọkàn mi ọ̀rọ̀ bíi 10 years ó ti jìnnà 10 years báwo ó ti lé ní 10 years tẹ́ pé mo bá rí ẹni tẹ́ pé ó wọ kóòtù ni màá sù ẹ̀ but mi rí ẹ mi ò mọ̀ ẹ́ ṣùgbọ́n mo rẹ̀ and when they ask you now to judge how will you judge it? You will say is that what you say? That is what you will say and that means òun wá iná burúkú lé ara ẹ lórí ní àṣìṣà ò jẹ̀bi o àṣìṣà Ọlọ́run bá mi dọ́mọ sí fún ẹ Ọlọ́run bá mi dá ọmọ sí fún ẹ bá mi dá ọmọ sí fún ẹ even mo mọ̀ o I don't know Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe gbọ́jọ́ tí mo bá wálé tí mo bá rí wípé bóyá o fẹ́ ṣe nǹkan àbí mo rí ẹ because àwọn àfáàyẹ náwó ọjọ́ yẹn o wọ́n ná burúkú owó wọ́n ná 1,000 bóyá ń ná ní 500 bó ṣe ń ná ní at the end of the day na irọ́ kọ́bọ̀ owó àwọn owó tó kù wà ní pálí o bẹ̀tù 1,500 tí wọ́n ná ṣì ń gbá ká I am saying this on live show gbogbo ẹ̀ ló disappear gbogbo ẹ̀ ló lọ gbogbo 1,000 tí wọ́n ná 500 tí wọ́n ná as religious as they are wọn ò gbà àlejò Paso àlejò Òṣùpá àlejò ẹni kódà àlejò Barrister Bàǹdírí lájò lèmi náà ń gbowó everybody rẹ́rìn à ń bóyín kẹ àṣàbà ń bóyín lásán ni àwọn ọmọ ayé wọ́n ti palẹ̀ mọ́ owó kò nù pálí. Don't judge, please. Don't judge people, please. Please, don't judge. Don't judge yo. Don't judge yo. Hey, don't judge yo. And if you want to use this as anything, you are a blogger. Use it. Hello. My friend, don't call it but I tó fún ẹ ní nǹkan tó fẹ́. Má jùn àkàrà. Má jùlù ẹ. Má tó pe àwọn èèyàn kó má mi fún ẹ ní nǹkan. Ọlọ́run. And if you want to confirm, this happened at Ìsàlẹ̀ Èkó láti ṣe ìyàwó yẹn. Take it. Use it. Mi ní dáríjì ẹ. Ọlọ́run bá mọ̀. Because àwọn èèyàn go through many things tí àwọn èèyàn mọ̀. And social media ọgbà wèrè ni. Ọgbà wèrè ní social media. Social media ti máa ṣoríire. But it means máa ṣorí ibú. Because people will keep on saying, ìyá Mohbad mo post birthday woman yẹn. Ìkọ́kọ́ síbẹ̀ ní Yorubawuyi, I respect you before. I don't want to respect my respect for you. Mo kọ́ síbẹ̀ pé problem ti ẹ. Don't respect me. Problem ti ẹ nìyẹn. Take your respect to your house. I will celebrate ìyá Mohbad until somebody sọ pé court to declare as an accused. See court to find out pé ó ṣe bẹ́ẹ̀, I will celebrate her. Even if they celebrate her tomorrow, I will still celebrate her. If they celebrate Wumi's birthday, I will post her. Thank God, somebody like I will unfollow this woman. Only one person has done that. One man comment in the comment section. For me posting Iya Mohbad,
he will unfollow me now. And I check it, he has unfollowed me. I love that man. He's the only person that said he will unfollow me, and he did it. And trust me, Yorubawuyi, as he unfollowed me, I blocked him. Even though if he reconciled and rethink and said, okay, let me follow her back, I have blocked him. Because he's judging. For me, posting Iya Mohbad, I will unfollow this woman. Unfollow me, go block me. Tí bá tún pọ̀ for unfollow because tí bá tún rí ẹ̀ bá tún ṣá ẹ sí blocking. Tó bá ní rethink, go ní lè follow me padà. So side the shit too. Well, o kàn forí kò ní. Side the shit o kàn forí kò ní. It is well, but ignorant. Many of you are ignorant of your action, saying Yaburuku. Did you know what it takes to lose a child? Did you have you experienced it? Have you ever experienced it? She remembered to celebrate her birthday. Tinuba bí mi gan, máa lọ sí comment section, máa block gbogbo ẹ̀yin tẹ́ ń bú ìyá, tẹ́ ń bú máa yín, máa block yín dànù. Tinuba bí mi, máa lọ sí comment, máa block gbogbo yín dànù. Torí ẹni ìjà ò bá ní yín tó ń pèrè lọ́kùnrin. And you don't judge people. Èèyàn ọmọ kú lọ́wọ́ èèyàn. You think she's happy? Iya Mohbad is just 50 years. She's celebrating her 50th birthday. Ní èní. If I see Iya Mohbad, I go kneel down for Iya Mohbad. Tí má rí Iya Mohbad, máa kúnlẹ̀ fún ni. Pé Iya Mohbad o, ẹ káàárọ̀. I will use ma for Iya Mohbad. I will use ma for Iya Mohbad. Iya Mohbad. Bóyá wà tẹ̀ntàn bí lé mi lẹ́gbẹ́. I will use ma for her. Ẹ bó ṣe gbó. Ẹ bó ṣe darúgbó sára. Ẹ bó Iya Mohbad ṣe gbó. I don't know, she's just 50 years. Ẹ bó ṣe gbó. Ọmọ èèyàn kú, ẹ tún fi lọ́kàn balẹ̀. Ẹ fi lọ́kàn balẹ̀. Ẹ ṣáà ń bọ́ta fún ni. Ẹ ṣáà ń fún lépè ni. Èèyàn tó mọ ẹ kú. Èèyàn tí ọmọ kú lọ́wọ́ ẹ̀. Ẹ burú Nàìjíríà o. Nàìjíríà ẹ burú. Ẹ burú. Ọlọ́run bá mọ̀ pé ẹ burú. Ẹ bu iyọ̀. Ẹ fẹ́ gbọ́. Ọlọ́run ní gbogbo ìlú tó ń bá fẹ́ fìyà jẹ, gbogbo ìlú tí ò bá ti da. Ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn àfáà yín àtàwọn pásítọ̀ yín máa sọ fún yín o. Wọ́n ní Àlùkùránì sọ pé gbogbo ìlú tí ò bá ti da, tí ò bá fẹ́ fìyà jẹ, olórí burúkú, olórí tí ò da ló máa fún wọn. Backwardness of Nigeria by the leaders and the rulers of Nigeria kò kí ń ṣe àìmọ̀ọ́mọ̀ ṣe. Ìwà bí ọmọ lẹ́yìn ni. Káwọn àfáà yín kí wọ́n tú fún yín. Ó wà nínú Àlùkùránì bẹ́ẹ̀ pé gbogbo ìlú tó máa fẹ́ fìyà jẹ, olórí tí ò dáa ló máa fún yín. Now I know why God keep on putting àwọn rulers, elders, leaders, politicians tí ò dáa láti rule Nigeria, because èyí tẹ́ jẹ́ mọ́ Nigeria náà ẹ dá. Ẹ burú. Ẹ dá rárá. Tí Iya Mohbad ò bá lọ́kàn, á ti lọ parẹ́. Ọmọ èèyàn kú. Ẹ tún wá sọ di kéèkì. Àbí kí sọ pé ẹ sọ di igi. Ẹ wá yọ àkẹ́tì. Have you ever experienced kí ikú ọmọ? Ẹ wá yọ àkẹ́tì bẹ̀rẹ̀ sí ní ṣá gbàgbà. Ẹ ṣe bẹ̀rẹ̀ ní o. Tí Tinubu bá lo tó bá pẹ́ Nàìjíríà sì tún máa wà o. Tó lórí mi ìbá tún bọ̀, á tún burú ju Tinubu lọ. Ẹ̀yin ẹ̀ wo ni látàrí àwọn bàbá wo lọ́wọ́ tán ti kú òǹbẹ̀. Àwọn olórí tí ò dá. Ẹ wá ń fi ọdún yin ọdún ni o. Nàìjíríà ń fi ọdún yin ọdún ni. Nàìjíríà ló ní church tó pọ̀ jù. Nàìjíríà ló ní mọ́ṣáláṣí tó pọ̀ jù. Bẹ́ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìwà ìkà, ìfúnpinpin mọ́ni, ìdúnkokò mọ́ni. Ọwọ́ Nigerians ló pọ̀ sí. That is why tí Nàìjíríà máa fi ọdún yin ọdún. Títún bá tún kó mẹ́tẹ́lì bá tún débẹ̀, á tún gbé, á tún lé kókókókókókó. Somebody
Somebody said Yorubawuyi, money has dropped. What we are buying is not reduced money. Dollar drop. Nǹkan tẹ́ ń ra ò dínwó. Dollar to drop sakama jeni. Trust me. Dollar drop. Tinubu is trying all his best. Yes, that's $4. You know why? Because àwọn olówó ni wọ́n ń lo dollar. Àwọn olówó ni wọ́n ń lo dollar. Dollar drop. Then owó iná ó lọ sí 300%. Kò shock. Ó shocky. Not be juju be that. Dollar drop. Owó iná tí ẹ̀yin mẹ̀kúnnù ń lò ó wá lọ tariff wá lọ sí 300%. They play. Dollar drop. Àwọn olówó ná dollar. Ṣẹ́yìn ná dollar ni. Oh, iná tó kàn. But the dollar drop. You see all these people coming out. All the actors, all the actresses, all the businessmen, women, they are coming out. Dollar yẹn ti wọ́n yọ. Now, owó náà ti lọ sí 300%. They announce it. Èmi kọ́ ni mo sọ bá wulẹ̀ ránjú mọ́ mi. They announce it. Owó tàrífù náà 300%. Ní ogun burúkú tó mú Nàìjíríà yẹn. Ẹlòmíràn gba bílíọ̀nù 100,000 lóṣù. Fún ẹ ló máa pe NEPA pé wá yọ náà. Ọkọ̀ ti yọ iná yẹn kalẹ̀ kí NEPA tó dé. Ẹ má bínú kí ni ohun yẹn tí wọ̀ mí lójú. Kó ti yọ iná kalẹ̀ bí a kì í lè lọ sí. Ọkùnrin parí show yìí. Ọkọ̀ ti yọ iná kalẹ̀ kí NEPA tó dé fún ẹ ló máa ṣe. Ẹ̀dọ́ ẹni sùn ohun yẹn báyìí kó ń wọ̀ mí lójú bẹ́ẹ̀ mo ṣe lo glasses. Ẹ má ẹ̀kọ́ ń fọ́ mi lójú mo wá sẹ́yìn nínú mọ́tò ni. Fún ẹ ló máa yọ iná kalẹ̀ àbí kò pe NEPA ẹ wá yọ iná. Nígbà tí wọ́n ní tàrífù máa wọ 300% nísìn bó ti wọ 300%. Ta ló rí tó bọ́? Oh shit. Ta ló rí tó bọ́ ta pé ẹ má jẹ́ kí iná wọ 300% o because they will be able to pay. Tálíkà nìkan ni ò ní lè pay. Ìyà ẹ̀ṣẹ̀ ọmọ Nàìjíríà ìyà ẹ̀ṣẹ̀ lẹ́ ń jẹ ìyà ẹ̀ṣẹ̀. Bíbélì ti sọ, Kùránì ti sọ wípé ìlú tó bá fẹ́ fìyà jẹ ìlú tó bá ti dá olórí tí ò dá ló máa fún wọn. Ọmọ èèyàn kú ẹ wá mú dání. Ìyá wọn wá happy birthday why are you celebrating this woman? Tí n bá kọ wá I will block you dànù. If you don't want to celebrate her, problem ti ẹ nìyẹn. I have my opinion to celebrate her. You don't judge people. Ìyà pé ẹ̀ ń judge. No light and you are paying. Now you go call NEPA. Now you go call NEPA pé wá yọ ná. Dollar drop, share rice drop. Tinubu is trying his best, but the best cannot be best enough. Especially tó bá wà láàrin àwọn tí ó tó jẹ́ ìkà. Many of you can contribute to. Ẹ lọ church Monday to Sunday. Ẹ lọ mọ́ṣáláṣí Monday to Sunday. The same way you will go to Asalatu on Sunday and Fridays, you go to Jumot. On Sunday, you go to church. On Kinikan, àdúrà àwọn ìyá abiyamọ, àdúrà Kinikan, you go to church every day. Yet, ohun tó ń gbénú ẹ̀ ó ju ọ̀ká àti ìṣèbé lọ. And you are saying ìlú máa le. Torí gbogbo ẹlẹ́dàá kọ́ ló ṣe cheat. Gbogbo èèyàn kọ́ ló ṣe fìyà jẹ. Gbogbo tó bá ti ń yọ́lẹ̀ dà ohun burúkú ó máa ń yọrù wọn ṣe. If you like, put up a comment section. You are supporting Iya Mohbad. I will unfollow you. Before you say you will unfollow me, I will block you. I will block you. You are free to your opinion. You are free. Láti hate Iya Mohbad. Problem ti ẹ nìyẹn. You are free. Láti má like Wunmi. Wàhálà ti ẹ nìyẹn. Even Mohbad tó ti kú, you are free láti ṣe anything pé o nífẹ̀ẹ́. Problem ti ẹ nìyẹn. But don't use transfer aggression on my page. It's not allowed. Mi nígbà kó wá ẹni kúnra lórí page mi.
You can put your opinion. This woman, you can put your opinion. But to bá bú ìyá Mohbad, àbí Wunmi, àbí Mohbad, àbí Sam Larry, àbí Naira Marley on my page, I will share say blocking. If you judge them, I will share say blocking. Ìyá Mohbad àti bàbá Mohbad náà tara wọn síta o. Àwọn ni wọ́n tara wọn síta. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run tó láyé tó lọ́run. Ó mọ nǹkan tí wọ́n ń go through. Trust me. Story àfáà tí mo sọ fún àwọn àfáà tí mo sọ fún nípa ara mi yìí sìn. You never can tell what I am going through. But I see anybody tó bá gbé láwà ní àbí anybody tó bá lo ìjáàbù tí mo bá rí wọn bá máa ní ọ̀rọ̀. You will just kí ló dé mà yí ètí wọn. This is one of the, I've told you one. I'm telling you another one again of my experience. Of my story ẹnìkan ni. It's my own story. I wish I could see many things. Well, apart from Islam, there are many stories about me that will Mama Shewe. Mama Shewe. Mama call you way. Story me. My experience in life. Mama She kí ló wípé kí ló máa pè kíní. Mo máa pè járe mo ti dárúkọ ẹ̀ tó ń sìn. Tí àwọn èèyàn máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìrírí ayé k'Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Where I will be able to come out and share my experience fún àwọn tí wọ́n bá go through depression àbí tí wọ́n bá ní kankan tí ó ń bà wọ́n nínú jẹ́. You see, many people are following me. Many people call me after show. We talk. They cry. Ṣé o tí mo ṣe ń sìn? Àwọn èèyàn ti máa pè mí. Yorubawuyi. Ó dàbí ọ̀rọ̀ mi kan ni. Many people, àìmọye èèyàn ló ń kú silently. They are unable to say this out because they are scared. Bóyá máa fi bú wọn, ẹ̀rù ń bà wọ́n. Wọ́n fẹ́ kẹ́ fi bú àwọn, wọ́n fẹ́ kẹ́ fi sọ̀rọ̀ sáwọn. Wọ́n fẹ́. Ẹ̀rù ń bà wọ́n, ẹ̀dẹ̀ ń pa àwọn èèyàn. Many people need the therapy. The therapist wọ́n need ẹ̀. Because kò sí owó tí èèyàn máa fi jẹun. Dípò tó máa ní the therapy, tó máa rí therapy, tó máa lọ sí ọ̀fẹ́ lórí therapist kan Nàìjíríà. Yorùbá nation. Sometimes I use my page láti fún àwọn èèyàn ní therapy. You see this one I am doing. Many people will be relieved. Many people think wúwo sí lọ́kàn. Tó gbé òun fẹ́ lọ para wọn o. Nǹkan báyìí ṣẹlẹ̀ sí òun. This is the end of the world. When that person hear my story today now, many people say, ọkàn mi dẹ̀ wá balẹ̀. So Yorubawuyi náà tẹ̀sí experience irú nǹkan báyìí. And ọkàn wọn máa wá balẹ̀. My page, I use it for therapy for people. If you don't know, ọkàn mi máa wá balẹ̀ nísìnyí pé àṣé Yorubawuyi náà ti rí nǹkan tó jọ báyìí. Kò tó fẹ́ fi parẹ́ yẹn. Aya mú owó yẹn, aya lọ fi ra àmàlà gbóná. Aya fa sí ọ̀fun pẹ̀lú ewédú, aya jàmọ̀là. Aya sùn. Please, if you are going through anything, please, I am begging you, my sisters, my brothers, my mothers, my fathers, my uncles, my sisters, if you are going through anything in this world, trust me, you are not alone. You are not alone. If you want to call me. Share your experience with me. Let's talk together. I'm not going to bring your experience on the internet unless you permit me or you want me to do so. Talk to me. Talk to somebody that you believe pé kò ní fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Èmi ò ní fi ẹ́ ṣe yẹ̀yẹ́ láyé o. Yorubawuyi mo ti rí o. Mo ti rí. Tí bá ní kí ká ọdún akọjá lọ kò sọ́ba bí rẹ̀. Mo ti rí àtàlátà bàbá àlàrúbá. Mo ti rí 10, mo ti rí 20, mo ti rí 100, mo ti rí thousands. Ọlọ́run ló sì keep me dè ní. Bóyá torí àwọn kan kí lè máa sọ̀rọ̀ fún wọn ó ní. I will still tell you another story. Not today. Maybe tomorrow or another day.
I would tell you a story of someone that looked down on me when I was in problem. And she said something which always ring on my head 24/7. Tí bá ti rẹ́ni tó wà ní situation yẹn, tí bá ń wo onítọ̀hún nísìn, then I will be asking myself, I was once in that situation. Then báwo ni ẹni tó sọ ọ̀rọ̀ yẹn sí mi, báwo ni ó ṣe ní ọkàn láti sọ ọ̀rọ̀ yẹn sí mi? Báwo ni ó ṣe ní mi mọ̀ bí ẹ pé kíní yẹn, báwo ni ọkàn ẹ ṣe yí? Báwo ni ó ṣe rò tó fi lè sọ nǹkan bẹ́ẹ̀ yẹn? To God be the glory, God bless you, ma. Tó fi lè sọ nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi. I will be tomorrow tó wà ní kùsùtò yẹn nísìn. And to God be the glory, as you said. This is the person that was even telling people that she want to speak with me. Now, Ọlọ́run tó ní kí that person want to speak with me now. Want to take phone from people when they were talking to me, they were talking with me, and she said, ẹ jẹ́ káwa náà kí ọ̀rẹ́ yín o, ẹ sọ pé à ń kí o, Adé ní àwa náà kí ẹ o. And I banged the phone on her. I banged the phone. I will not let me keep my parọ́. I just banged the phone. And later my friend called me, say, ọ̀rẹ́ mi lè fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ó sọ pé kíní kan. Wọ́n ní fóònù ò lọ. Mo ní kò lọ ni. Ó rẹ́rìn, ó ní mo mọ̀ pé ó lọ, wọ ló pa. Olóní kò ń pè mí padà, kó fẹ́ bá mi sọ, kó ń sọ pé káàdì òun ti tán, ó máa lọ ra káàdì mi. Ó tún ní kò ń pè, ó fẹ́ sáré charge fóònù wọn ti múná dé. Èmi ni mo bank phone, and àwọn ọ̀rẹ́ mi mọ̀ pé mi ò kí máa ń parọ́. Wọ́n mọ̀ pé mi mo bank phone. I banged the phone on her. Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ lénìí, gbogbo ẹni tó ti kọ̀yìn tì, tó ní ẹ̀ ní jẹ́ nǹkan kan nínú ayé, tó ń fi ẹnu ẹ̀gàn wò yín ní èní, nígbà tí ògo yín bá dé, á bẹ̀bẹ̀ láti fẹ́ bá yín sọ̀rọ̀. Kí ni mo lóyún? Mi ò tí lówó nísìnyí tí mo lè dá mọ́tò nígbà tá kábíyèsí Ọlọ́run. But adúpẹ́ ibi tá a wà lénìí, bó tẹ̀ yẹ pé kò tí ì tò, ṣùgbọ́n adúpẹ́. Ọba tó jẹ́ kémi lẹ́nu ọpẹ́ lénìí, gbogbo wa pátá, à ń lẹ́nu ọpẹ́ lórí ọmọ, à ń lẹ́nu ọpẹ́ lórí ọkọ, à ń lẹ́nu ọpẹ́ lórí aya, à ń lẹ́nu ọpẹ́ lórí gbogbo nǹkan wa tó mí àti tí ò mí. Elédùmarè jẹ́ kẹ́yìn gbogbo bí wọ́n, don't lose hope, never lose hope, don't lose hope. Àwọn tó fẹ́ ṣe yẹ̀yẹ́ lénìí, don't lose hope. Wọ́n fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kó lè lọ parẹ́ ẹni. Tó bá ti wá parẹ́ tán ni wọ́n máa wá dùn, wọ́n kàn fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kó lè wá depress ni. Tó bá dẹ̀ ti parẹ́, àwọn náà máa kọ́kọ́ débẹ̀ tí wọ́n máa sọ pé kí ló ṣe wọ́n máa sun ẹkún àbòsí. Má jẹ́ kó lórí burúkú kankan sunkún àbòsí lórí ọ̀rọ̀ ayé ẹ. Don't allow any olórí burúkú tó sunkún àbòsí lórí ọ̀rọ̀ ayé ẹ. Don't give them chance. Don't never allow them. Gbáǹkọ́ ni kò ṣojú o. Gbáǹkọ́ òun ni kò ṣojú. Don't allow them to give you hypertension o. Ọkọ mi mo ti rí ẹ tó wọlé, kí ló wá ṣe? Why are you on my live show? Ọkọ mi, why are you on my live show? Mo rí ẹ tó wọlé o. Wàláì mo rí ẹ, mo fọlọ́ ọba búra. Mo fi ọlọ́ba búra. Mo rí ẹ tó wọlé o, jáde padà bó ṣe. Ọkọ mi, kò kékeré lórí. O ti go away from my live show, jọ. God bless. Never allow them o. Don't allow them. When they fear yẹ̀yẹ́, jẹ́ kí ọ̀tá ẹ̀ pín ẹ ní wèrè. O ti gbọ́? Let your ọ̀tá call you wèrè lélẹ́yìí. Jẹ́ kí wọ́n pè pé wèrè lélẹ́yìí. Dúró bí gbáǹkọ́ ni kò ṣojú. Nothing dey happen. Ilé ayé yìí, àjọ máa lò ní. Ilé ayé, you go face me, I go face you. Any problem coming, I am here to wait for you. We face ourselves. Àjọ máa bára wa dùn ní. Last, problem will run away. Every problem have expiring date because only manufacturing date. You just don't delay a year, only date. And
anything tó bá ti ní manufacturing date ló máa ní expiring date. Even èèyàn tó lọ́hùn dá manufacturing date ní ọjọ́ bí wa. Jẹ́ ká máa kúrò láyé òní expiring date wa. Everything tó bá ní manufacturing date ló ní expiring date. Anybody yẹ̀yẹ́ tó ń ṣe yẹn máa padà tó máa padà dákẹ́. Then go laugh, then go tire, I no go relent. Have it at the back of your mind pé mi ò ní para mi, nothing. Nothing anybody can say mi ò ní para mi fún yín, mi ò ní para mi. Àjọ máa rọ́ọ̀kì ẹ̀ náà ni. No give them chance tí ó. Àjọ máa rọ́ọ̀kì ẹ̀ ni. Tó bá yá máa fi ẹlẹ̀ o, Ọlọ́run. Tí àwọn ọ̀tá ẹ̀ tí wọn bá ti sọ fún ẹ, tó máa ti sọ pé wèrè lélẹ́yìí o. Wàláhì ọmọ ìyá mi, o tí make Ọlọ́run. O tí win. O ṣe kíni? O tí win. Tí wọn bá ti sọ pé ẹ má dọ̀dọ̀ ẹ̀ wèrè máa ní. Wèrè ní o. NIGERIAN you don't kill yourself o. Jẹ́ kí wọ́n gé etí ẹ lọ. Tó bá pé 2, 3, 10, 15 tí wọ́n dúró tún kí wọn. Tún ra mú tún gara. Ẹ pẹ̀lẹ́ kú jókòó. Tó bá tún lè kí wọn, tó bá lè kí wọn, tún má kí wọn. O tún fẹ́ gbọ́. Tó bá tún fẹ́ kí wọn, tún má kí wọn. Kọ̀ọ̀kan máa lọ sí ẹ kó smile sáyé ẹ. Tó bá wọnú ilé kó lọ sunkún sọ́lọ́run ẹ lọ́rùn. Tó bá ti wọnú ilé kó fi report ẹ ń ta kó lọ sunkún sọ́lọ́run ẹ lọ́rùn nínú ilé. Wait wá ní olórí ibu. Kò ní rònú. Jẹ́ kó sọ pé ò ní rònú. Kò ní rònú. Aṣọ $1 ló ń wọ̀. Ó wá ń lo òyìnbó bí ẹni tó ń ṣọmọ ọ̀dọ̀. Bí ẹni tó ń tata lóṣòdì. Jẹ́ kó sọ bẹ́ẹ̀. When you hear that from them, that is to show you where you are winning. You only win when your attack condemn you. But when they say, oh my shit, mi báwo wá ni o. Ọ̀nà èdè òṣè mi. Na lie o. Náà sọ pé àánú ẹ̀ ṣe mí yẹn. Inú wọn ń dùn ni o. Ọlọ́run. They are happy. They are what? They are happy. But wọ́n ti sọ pé olórí ibu ni ẹni tí ò ní rònú. Kò ní rònú kọ́bọ̀. Bó ṣe wá yẹn. Yorubawuyi. Kò ní rònú kankan. Ó wà ní òyìnbó. Ó ń wọṣọ wá ń kọ́bọ̀. Ìrònú kò ní rònú sísì. Bó ṣe wá yẹn. Aláìní làákàyè. Some of them treat something with maturity. Maturity kill you there. If you do anything for me, I will come here. I will do yeah. I will rest. I will do that. Me check BP mi ko rice. BP mi mo des ma rice. Èmi ráyè wèrè. O wá dé ma na wo so hypertension. O sin tó já. You go boo me, you go tire. Ma fi ẹ ṣe yẹn, ma tún fi ẹ pa. Ma fi Madam, you supposed to treat that case with maturity. Kí ìyá yín wá hypertension corner. Because maturity kankan a máa fi wèrè report ti ẹ ní. No bó ṣe wò mí sí mo jẹun tó ní maturity. No maturity. Mo máa fi wèrè report ti ẹ ní. Bá ti fi report ti ẹ tán, tí má ti wọlé mi ní ríro mọ́. But when I come and like, nígbà tí kíní kan kìí, màá wá wọlé màá ronú. Please don't give chance to anybody to my friend depression, and don't judge anybody. Thank you, I love you. 100 people. Come out nínú ilé ní ọdún. Don't just know gbogbo wa dùn ẹ drop account number yín. Dàbọ̀.